tó máa tò sẹ́yìn Musiliu tó yẹ pé ibi tó bá ti ná ọmọ àyìnbọn fún èèyàn wọ́n máa èèmọ̀ èèyàn tó bá ti ná pé kọ́ pa báyìí wọ́n máa pa ẹjọ́ torí Ọlọ́run o ṣẹlẹ̀ àtàwọn òyìnbó Monday tá a ṣe primary election tó pa Hamburger eré ta sá ó lé 2 hours o ibi tá wọ́n ní àríyọ̀ látẹ̀lé òun ní sábà táṣíwájú balẹ̀ Musiliu Oluomo ó ní àríyọ̀ tó ti wọ́n ti fún ní sábà ó ní bọ̀ gbogbo kánsẹ́lì Oshodi máa wọlé kò lòún fẹ́ fà wọ́n lẹ̀ àti sẹ́kẹ́tì tí lídà wà ní Oshodi ṣé Musiliu ló máa bá kánsẹ́lì ọ̀dẹ̀ area boys Musiliu kò lè kọ́ nípa rẹ̀ kò lọ primary school l'Oshodi kò lọ primary school l'Oshodi yìí wọ́n gbé wá ní èmi tí àwọn ìyá mi kà tó mẹ́tí mo lọ o ní Kẹjà gama ní Kẹjà mi bàdí bára kí ló primary school ni mo lọ l'Oshodi ẹni tó lọ Ọmọládé grammar school ẹni tó lọ Ìkẹjà grammar school ọmọ pẹ́pẹ́ wà ní kẹfẹ́sì kí Musiliu wá sọ school tó lọ l'Oshodi fún wa àwọn ọmọ àwọn lágbára o akọ̀ǹbẹ̀yìn gọ́ọ̀mẹ̀ntì ẹ bá jà lájú tájú dín àgbẹ̀dẹ wọ́n bá gbà sí ẹ national ìgbìmọ̀ tó wà lóṣooṣù kò ṣe nínú ẹ̀rọ làánà ń ṣe kọ́ gbà lọ́wọ́ ògbó wa Musiliu ti pa á sí ó ti sá lọ Ghana bíbo lọ́nà lọ ó ti wà lótẹ̀ kan wọ́n ń ṣiṣẹ́ tàwọn kó lọ ó ń gbádùn tó bá ní kó report kò ní yọjú tó bá pààyàn àná máa gbé 5 million fún cv fàtà owó ṣe ní ìgbé kéèsì máa dáì náà ṣé ó ti fẹ́ gbé 5 million fún wọn báyìí ó ti pa mọ́gà ó ti pa sí Olúwo 2 years ago ó náà ń gbówó lẹ̀ náà ní ẹjọ́ nítorí Ọlọ́run ẹ ṣàánú ẹgbàá l'Oshodi o. ta ló lókùn tó lóun fẹ́ pa o ta ló lókùn tó lóun fẹ́ pa o lójó ẹ̀dáwó lójú sí ni ta ló lókùn tó lóun fẹ́ pa o ẹ̀dáwó lójú sí ni ọkọ̀jọ́ ó tún lóun fẹ́ pa ta ló ẹ̀jẹ̀ má jọ ọ̀gá o ẹ má jọ ọ̀gá o ta ló wú o àgbàlá ń bẹ oṣù kẹta o àwọn ẹjọ́ ẹjọ́ àtún tẹ̀lé ni o àṣẹ PDP progress APC progress APC progress. Seriously, we need to address some issues going on in our videos. We discover people are watching our videos, and you guys, if you to subscribe. We are going through hell. One will go to Abeokuta, we'll go to Ibadan, we'll go to so many places. It's not easy. You want the video finish now, you just watch it. Some people don't even like, you don't even comment, you just go ping. With all my saying, some of you will not even like. Please, meet that person, come and talk. If I tell you all about my experience, where I'm just coming from, you guys will pity for me. You know what? What this video, no subscribe, okay? Just go. I beg no face, please subscribe. Please, don't be just subscribe.